A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ojú rere tó tún mọ́ wa lónìí. A kí yín káàbọ̀ sórí ètò wákàtí ìyanu. Distinct Radio ó ní ẹ ti ń gbọ́ wa, tí ó fìdí sọlẹ̀ sí ìlú Dallas ní ìlú USA. A kí gbogbo ẹ̀yin olùfẹ́ àdúrà, gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ wa ní gbogbo ọ̀sẹ̀. Ọlọ́run tí ó ń gbàdúrà yóò gbọ́ àdúrà yín. Ọlọ́run yóò dúró tì yín, yóò wà pẹ̀lú yín. Ọwọ́ agbára Ọlọ́run kò ní kúrò nínú ayé yín. A kí yín káàbọ̀ lọ́sẹ̀ yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ti ṣọ́ wa lọ láti ìjẹjọ. A tún ní àǹfààní mìíràn láti wà níwájú Ọlọ́run ní wákàtí yìí, láti fi ògo fún un, láti fi ọlá fún un, láti fi ìyìn fún Ọlọ́run ọba, láti gbàdúrà sí i àti láti gbọ́ àdúrà rẹ̀. Ọwọ́ agbára Ọlọ́run kò ní kúrò nínú ayé wa. Gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ jẹ́ kí a gba àdúrà. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, Bàbá gbé yín ga, a yìn yín lógo, a fi ògo àti ọlá fún orúkọ yín, torí pé ẹ ṣe wá ní alààyè ọkàn. Ẹ fún wa ní àǹfààní mìíràn láti máa gbọ́ ètò wákàtí ìyanu, láti jẹ́ alábàápín nínú ìbùkún yín. Ẹ wá gbọ́ ọpẹ́ wa o. Jésù, ẹ gba ìyìn wa, a yìn yín lógo fún ọwọ́ agbára yín tó gbé wa dúró. A dúró pé a ò kì í ṣe òkú ènìyàn, alààyè ènìyàn ni wá. Nípa oore ọ̀fẹ́ yín, ẹ̀yin lẹ mú wa títí di ọjọ́ tòní. A dúpẹ́ pé ẹ gbọ́ àdúrà wa, ẹ fún wa ní àlàáfíà pípé. Bàbá, ẹ gbọ́ ọpẹ́ wa o. Jésù, ẹ gba ìyìn wa o. A dúpẹ́ pé a ò sí nílé ìwòsàn, a ò sí nílé túbú. A dúpẹ́ a yìn yín lógo. Ojú wa pé, ẹsẹ̀ wa pé, wàhálà ò dé bá wa, ìdààmú ò dé bá wa. Ẹ gbọ́ ọpẹ́ wa. A dúpẹ́ àdúrà wa tí ẹ ń gbọ́ lórí ètò yìí. Àbẹ̀ wa gbọ́ ọpẹ́ wa o. A fi ohun gbogbo lé yín lọ́wọ́ lónìí lórí ètò wákàtí ìyanu. Bàbá, ẹ máa bá wa lọ. A fẹ́ kí ẹ sọ agbára mímọ́ yẹn kalẹ̀ sáàárín wa ní wákàtí yìí, láti wá gbọ́ àdúrà wa, láti wá gbọ́ ẹ̀bẹ̀ wa, láti ṣe tó sí ìdáhùn béèrè wa, láti yà wá lẹ́nu. Bàbá, ẹ ṣe bẹ́ẹ̀. Ẹ sọ agbára yín sọ̀kalẹ̀. Bàbá, ẹ ṣe bẹ́ẹ̀. Ẹ bá wa pé, ẹ wà pẹ̀lú wa, ẹ dì wá mú, ẹ ṣàánú fún wa. Gbogbo ohun tá a ṣe lénìí lórí ètò wákàtí ìyanu, bàbá, ẹ fọwọ́ sí níkẹyìn gbogbo, ká lè máa yìn lógo ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa lórí ètò wákàtí ìyanu. A tún dé lónìí síwájú Ọlọ́run ọba tí ń gbọ́ àdúrà. Yóò gbọ́ àdúrà wa lónìí. Kí a tó tẹ̀síwájú, kókó tí a máa yẹ̀wò lénìí òun ni fèrèsé ọ̀run. Fèrèsé ọ̀run, the windows of heaven. Òun ni yóò jẹ́ ohun tí a máa yẹ̀wò. Nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa fèrèsé ọ̀run, ìyẹn túmọ̀ sí ìbùkún Ọlọ́run. Tí Ọlọ́run bá ṣí fèrèsé rẹ̀ sílẹ̀ fún wa, àbí lẹ̀kùn rẹ̀ sílẹ̀ fún wa, ìbùkún Ọlọ́run ó ń bọ̀ lórí wa ni. Orí náà lónìí yìí, ẹ jẹ́ kí a múra ohunkóhun tí a bá ń ṣe, ká pa á tì sẹ́gbẹ́ kan, láti gbé Ọlọ́run ga, láti rìn pẹ̀lú rẹ̀, láti yìn ín lógo, láti gbé orúkọ mímọ́ rẹ̀ ga, àti láti gbàdúrà sí i. Ọlọ́run yóò wà pẹ̀lú wa nínú ètò yìí lónìí ní orúkọ Jésù. A ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ó ń kàn sí wa, àwọn tí wọ́n ń wò wá ní orí YouTube àti gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa ní gbogbo àgbáyé. Ọlọ́run yóò máa gbọ́ àdúrà yín o. A fẹ́ kí ẹ túbọ̀ máa kéde ètò wákàtí ìyanu fún gbogbo àwọn ènìyàn. Bí Ọlọ́run bá sì ti ń yà wá lẹ́nu, tí Ọlọ́run ti ń gbọ́ àdúrà wa, a fẹ́ kí
a máa kàn sí wa. Ibi tí a bá sì ti nílò àdúrà tí a ó jọ máa gbà papọ̀, ẹ jẹ́ kí a máa kàn sí wa. Gẹ́gẹ́ bí ìṣe wa, fún àǹfààní àwọn tí ó ń gbọ́ wa ní ìgbà àkọ́kọ́, ẹ jẹ́ kí a tètè fi tó wọn létí báwo ni a ṣe ń gbọ́ ètò wákàtí ìyanu. Ètò wákàtí ìyanu máa ń wáyé ní gbogbo ọjọ́ sátidé ní aago 10 Central Time. Ìyẹn ó jẹ́ aago 11 Eastern Time. Gbogbo ọjọ́ sátidé, àkókò tí a máa ń gbọ́ wa nìyẹn. Lọ́jọ́ sátidé a lè gbọ́ wa lórí ẹ̀rọ tẹlifóònù wa, ìyẹn ẹ̀rọ alágbèéká àbí tẹlifóònù inú ilé wa. Nọ́mbà tí a ó pè tí a bá fẹ́ gbọ́ wa wò ní 857-232-0137. Lẹ́ẹ̀kan sí 857-232-0137. Ọ̀nà mìíràn tí a tún lè gbọ́ wa, a lè gbọ́ wa lórí íńtánẹ́ẹ̀tì wa, ìyẹn ẹ̀rọ ayélujára. A ó tẹ www.distinctradio.com. Lẹ́ẹ̀kan sí www.distinctradio.com. Àwa tí a bá dẹ̀ ní device, bóyá device iPad ni, tablet ni àbí smartphone, a ó fi application sí a mọ̀ sí TuneIn application. Lórí TuneIn application a wá wá DNC Radio. A bá ti rí DNC Radio, a máa gbọ́ oríṣiríṣi ètò tí Distinct Radio tí wọ́n ní fún wa. Torí náà, ètò wákàtí ìyanu ní tirẹ̀ ó ń wáyé ní gbogbo ọjọ́ sátidé ní aago 10 Central Time, yẹn aago 11 Eastern Time. Ẹ jẹ́ kí a máa pòkìkí ìyìnrere Jésù fún gbogbo ènìyàn. Bí a ṣe ń ṣe bẹ́ẹ̀, Ọlọ́run yóò máa gbàdúrà wa, yóò sì máa wà pẹ̀lú wa. Bí a ṣe ń fetí gbọ́ ètò yìí tí a sì ń fọkàn bá lọ, ẹ jẹ́ ká máa ní ìgbàgbọ́ pé Ọlọ́run yóò ṣe gbogbo ohun tí a bá gbàdúrà sí, pé Ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ fún wa. Pẹ̀lú ìgbàgbọ́, kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. A ti ń gbọ́ àwọn ẹ̀rí tí àwọn ènìyàn ń sọ fún wa àti ìmọ̀ràn oríṣiríṣi tí àwọn èèyàn ń sọ fún wa lórí ètò wákàtí ìyanu. Bí wọ́n ṣe ń gbọ́ wa ní Amẹ́ríkà, wọ́n ń gbọ́ wa ní London, wọ́n ń gbọ́ wa ní Germany, láti Belgium, láti Nàìjíríà. Ọ̀pọ̀ ìpè ni a ti ń gbà ní ìlú Ghana bákan náà. Gbogbo àwọn èèyàn wa tí wọ́n wà níbẹ̀, àwọn ni wọ́n ń pè wá. Gbogbo àgbáyé ni a ti lè gbọ́ ètò wákàtí ìyanu, torí Distinct Radio internet radio ni. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni a ti lè gbọ́ wa. Bákan náà ni ètò wákàtí ìyanu, a máa ń ní àtúntò rẹ̀ ní gbogbo ọjọ́ Sunday. Nígbà tí a bá ti ṣe ètò ní ọjọ́ Sátidé, a ó ṣe àtúntò rẹ̀. Àtúntò rẹ̀ máa ń wáyé ní ọjọ́ Sunday ní aago 9 Central Time, aago 10 Eastern Time. Àwa tí a ò bá gbọ́ tẹ́lẹ̀ ní ọjọ́ Sátidé, a lè tún àtúgbọ́ rẹ̀ ní ọjọ́ Sunday. Yàtọ̀ sí èyí, àwa tí àwọn episode tí a ti ṣe tẹ́lẹ̀, tí a bá fẹ́ gbọ́, ẹ jẹ́ ká lọ sórí YouTube. Tí a bá ti dé orí YouTube, a ó tẹ wákàtí ìyanu. A ó wá wákàtí ìyanu èyí tí olóòtú yìí ń gbé kalẹ̀, ìyẹn Gideon Ojo. Níbẹ̀ àwọn episode tó ti kọjá, a ó máa gbọ́ wa níbẹ̀. Torí náà lónìí, Ọlọ́run tún ti wà láàrin wa. Ó sì ṣetán láti gbọ́ àdúrà wa. Ó ṣetán láti gbọ́ ẹ̀bẹ̀ wa. Torí pé ọba àánú ni, ọba tí ó ń gbàdúrà ni, ọba tí ó wà lánàá, tó wà lónìí, tó sì wà títí ayé ni. Agbára rẹ̀ wà bákan náà. Ẹ jẹ́ kí a ní ìgbàgbọ́. Ẹ jẹ́ kí a máa retí pé yóò ṣe gbogbo àdúrà wa, òun ni yóò gbọ́. Ó ṣetán láti ṣí fèrèsé ọ̀run sílẹ̀. Ó ṣetán láti tú ìbùkún sórí wa. Torí náà ẹ jẹ́ kí a máa retí. Ẹ jẹ́ kí a dé òkè lọ́hùn náà, ká lọ gbọ́ orin ẹ̀mí. Nígbà tí a bá padà dé, a tún máa tẹ̀síwájú. Àti gbogbo ẹkún tí mo ti
ti sùn. Gbogbo ìgbà tí mo lọ yáwó, tí mo yáwó délé ọ̀tá òde. Gbogbo ìgbà tí mo fẹsẹ̀ rìn látòṣòdì dé Ọjọ́ta, gbogbo rẹ̀ ni mo kó papọ̀, kójò àánú wá fọ̀ wọ́n dànù. Bàbá ṣí fèrèsé ọ̀run, bàbá jọ̀wọ́ dákun 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 á ṣí fèrèsé. Bàbá ṣí fèrèsé sílẹ̀ bàbá. Sórí mi, ọ̀rọ̀ sórí mi. Àpáta ayérayé, ojú rẹ ni mò ń wò ó. Má jẹ́ kí ìyà kó jẹ mí gbé o. Ṣebí wọ́n ní bàbá mi. Arúgbó ọjọ́, ojú olè látòkè wá. Kó wá rọ̀jò rẹ̀ sáyé mi. Kójò àánú kó rọ̀ sórí mi. Bàbá sí, bàbá o jọ̀wọ́ dákun dábọ̀ sí bàbá o. Bàbá bàbá sí fèrèsé sílẹ̀. A kí àwọn olórin ẹ̀mí wa, a kí wa padà sórí ètò wákàtí ìyanu láti iléeṣẹ́ Distinct Radio. Orúkọ mi ni Gideon Ojo. Orí ọ̀rọ̀ tí a ń tẹ̀lé lónìí òun ni fèrèsé ọ̀run. Fèrèsé ọ̀run, tí a bá ń sọ̀rọ̀ nípa fèrèsé ọ̀run, à ń sọ nípa ìbùkún Ọlọ́run tí Ọlọ́run rọ̀rọ̀ òjò rẹ̀ sí orí wa, tí ó ti ṣe àpẹẹrẹ rẹ̀ ní oríṣiríṣi ọ̀nà nínú Bíbélì. Ọlọ́run ṣí fèrèsé ọ̀run sílẹ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí wọ́n wà ní aginjù tí wọ́n kò rí ohun kókóhun láti jẹ. Ọlọ́run rán òjò rẹ̀ sílẹ̀ pẹ̀lú mánà, ó sì fi fún wọn. Ọlọ́run fún wọn ní mánà, ó sì ṣe níṣe wípé mánà kan fún ọjọ́ kan kò di ọjọ́ kejì. Ìyẹn ni pé ọwọ́ agbára Ọlọ́run ọ̀tun ni ní ojoojúmọ́. Ọlọ́run yóò ṣí fèrèsé ọ̀run sílẹ̀. Ní àkókò yìí, abala ọpẹ́ fún Ọlọ́run ni. Kí a tó máa tẹ̀síwájú, a ó máa fi ọpẹ́ fún Ọlọ́run, a ó máa yìn lógo, torí pé ọba tí ọpẹ́ yẹ ni. Tí a bá ṣe ni lóore, ọpẹ́ làádú. Oríṣiríṣi oore òun ni Ọlọ́run ń ṣe fún wa. Pàápàá jùlọ, ó ń bùkún fún wa, ó ń ṣí fèrèsé ọ̀run sílẹ̀, ìta àfojúrí, torí náà a ó máa yìn lógo. Ta ló dàbí rẹ, Olúwa? Ta ló dàbí rẹ, Olúwa? Nínú gbogbo alágbára láyé, ta ló dàbí rẹ, Olúwa? Ta ló dàbí rẹ, Olúwa? Ta ló dàbí rẹ, Olúwa? Nínú gbogbo alágbára láyé, ta ló dàbí rẹ, Olúwa? Kò sẹ́ni tó dàbí Ọlọ́run. Ìdí nìyí tí a ṣe máa fi ọpẹ́ fún.
ẹ jẹ́ kí a múra láti gbàdúrà báyìí. Àdúrà ọpẹ́, ká máa dúpẹ́ lórí oore tí Ọlọ́run ń ṣe fún wa, bí ó ń ṣe fèrèsé ọ̀run sílẹ̀, ó ń bùkún fún wa. Torí náà ẹ jẹ́ kí a máa dúpẹ́, ká máa yìn ín lógo báyìí. Ẹ jẹ́ ká máa dúpẹ́, ẹ máa yìn ín lógo, ẹ ká wo ayé wa, gbogbo ọ̀nà tí Ọlọ́run ti bùkún fún wa, tí Ọlọ́run ti ràn wá lọ́wọ́, tí fèrèsé ọ̀run ti ṣí sílẹ̀ fún wa. Ẹ jẹ́ ká máa dúpẹ́, ká máa yìn ín lógo, ká máa gbé e ga, ká máa gbé e ga. Ẹ jẹ́ kí a wo bí Ọlọ́run ṣe ń bo àṣírí wa ò tú. Ọlọ́run ń gbé ìrànlọ́wọ́ rẹ̀ dìde ní gbogbo ọ̀nà láti mójútó ìṣòro ayé wa. Ó ń fún wa ní gbogbo ohun tí a fẹ́, ó ń rán àánú sí wa, ojú rere rẹ̀ ń bá wa lọ. Ẹ jẹ́ ká máa gbé e ga, ká máa yìn ín lógo ní gbogbo ọ̀nà tí Ọlọ́run ti ń ṣí fèrèsé rẹ̀ sílẹ̀ fún wa. Ẹ jẹ́ ká gbé Ọlọ́run ga lórí iṣẹ́ wa. Òun ló mú wa lọ sẹ́nu iṣẹ́ wa láyọ̀, ó mú wa padà láyọ̀, ó mú wa kárí ìbùkún gbà. A ò rí ìdádúró lẹ́nu iṣẹ́, ọwọ́ agbára rẹ̀ ó wà lórí iṣẹ́ wa. À ń lọ láyọ̀, à ń bọ̀ láyọ̀ láti ẹnu iṣẹ́ wa. Ọlọ́run ń ṣí fèrèsé ọ̀run sílẹ̀, ó sì ń bùkún fún wa. Ẹ jẹ́ ká máa yìn ín lógo, ẹ jẹ́ ká máa gbé e ga, ẹ jẹ́ ká yìn Ọlọ́run lógo. Gbogbo bùkátà orí ilé wa, lórí àwọn ọmọ wa, Ọlọ́run ń bá wa ṣe, ó ń yà wá lẹ́nu. Ọ̀nà àrà, ọ̀nà ìyanu tó kọjá òye wa, òun ni Ọlọ́run ń gbé e gbà, tí a fi ń rán àwọn ọmọ wa lọ sí iléèwé, tí a fi ń gbọ́ bùkátà lórí wọn, lórí ẹbí, lórí ará. Ọlọ́run ń ṣe, ẹ ká máa yìn ín lógo. Ọba tó ọpẹ́ yẹ ni, ìyìn yẹ orúkọ rẹ̀. Ẹ máa gbé e ga, ẹ máa yìn ín lógo. Ẹ fi ọwọ́ agbára rẹ̀ hàn, ẹ fi ìyanu rẹ̀ hàn, ẹ gbé e ga, ẹ fi ògo fún, ẹ fi ọpẹ́ fún. Ẹ jẹ́ kí a wo ipò tí a wà. Ọlọ́run ló gbé wa débẹ̀, ìbùkún rẹ̀ ló gbé wa débẹ̀. Kì í ṣe ọgbọ́n wa, kì í ṣe òye wa, òun la fi dé ipò tí a wà. Gbogbo àwọn nǹkan tí a ti gbé ṣe nínú ayé wa, ọgbọ́n wa kọ́, òye wa ni kọ́. Ọlọ́run ló jẹ́ kó ṣeé ṣe. Ẹ máa yìn ín lógo fún ìbùkún rẹ̀, fún àánú rẹ̀, fún fèrèsé ọ̀run tó ń ṣe sílẹ̀ fún wa ní gbogbo wa. Nígbà tá à ń retí àti ìgbà tí à ń retí, àánú tí a rí àti àánú tí a ò rí, fèrèsé ọ̀run òun ló mú wa là á kọjá. Ẹ jẹ́ ká máa wo gbogbo ohun tí à ń ṣe. A rí pé kì í ṣe ọgbọ́n wa ló ṣe, kì í ṣe òye wa, ṣùgbọ́n ọwọ́ agbára Ọlọ́run ni. Torí náà ọpẹ́ yẹ, ẹ jẹ́ ká máa gbé e ga, ẹ jẹ́ ká máa gbé e ga, ẹ jẹ́ ká máa gbé e ga. Ọba tó ń bo àṣírí ni, kò jẹ́ kí àṣírí wa tú. Ó ń daṣọ gbogbo ìhò wa, ó ń pèsè rírí jẹ fún wa, ó ń pèsè rírí mu fún wa. Gbogbo owó tí ó yẹ ká san lọ́tùn lósì, Ọlọ́run ń ṣọ̀nà àbáyọ fún wa. Ẹ jẹ́ ká máa gbé e ga, ẹ jẹ́ ká máa yìn ín lógo, ẹ jẹ́ ká máa gbé e ga. Gbogbo ìyanu tí à ń rí gbà ní oríṣiríṣi ọ̀nà, ẹ máa gbé Ọlọ́run ga, ẹ máa yìn ín lógo, ẹ máa gbé e ga, ẹ máa yìn ín lógo, ẹ máa gbé e ga, ẹ máa yìn ín lógo. Hallelujah mẹ́ta tó rárá, hallelujah mẹ́ta ò papọ̀ jù. Oore tí Bàbá ṣe nínú ayé mi, hallelujah méje ò papọ̀ jù. Hallelujah mẹ́ta ò tó rárá, hallelujah mẹ́ta ò papọ̀ jù. Oore tí Bàbá ṣe nínú ayé mi, hallelujah méje ò papọ̀ jù. Hallelujah mẹ́ta ò tó rárá, hallelujah mẹ́ta ò papọ̀ jù. Oore tí Bàbá ṣe nínú ayé mi, hallelujah méje ò papọ̀ jù. Oore tí Bàbá ṣe nínú ayé wa kì í ṣe kékeré. Ó ń ṣí fèrèsé ọ̀run sílẹ̀, ó ń bùkún fún wa, ó ń ràn wá lọ́wọ́, ó ń rán àánú sí wa. A máa túbọ̀ máa yìn ín lógo, a máa gbé e ga. Torí pé jagunjagun òde ọ̀run ni, ọlọ́wọ́ gbọgbọrọ ni, òun ló ń yọ ọmọ rẹ̀ nínú ọ̀fìn. Ọlọ́run àwọn ọmọ ogun ni, adúrótì ni, bí akọni ẹlẹ́gàn ni, ẹrù jẹ̀jẹ̀ létí òkun pupa ni. A máa yìn ín lógo, a máa gbé e ga. Torí pé òun ni ààbò wa, òun ni olùṣọ́ wa, òun ni olùpamọ́ wa, òun ni olùdáǹdè wa, òun ni olùgbàlà wa, òun ni olùtùnú wa, òun ni olùbùkún wa. Òun ló máa ń bùkún fún wa, òun ló ń ṣí fèrèsé ọ̀run sílẹ̀ fún wa. Olùṣẹ́gun wa ni, àjàṣẹ́gun wa ni, gbanigbani ní ọjọ́ ogun ni, ọ̀gbàgbà tí ń gba ará àdúgbò. Ọba tí ó pín òkun pupa sílẹ̀ sí méjì fún àwọn ọmọ Ísírẹ́lì láti kọjá. Òun náà ni ọba tí ó dúró ti àwọn ọmọ Ísírẹ́lì nínú aginjù. Ọwọ́ agbára rẹ̀ ó wà nínú ayé wa. Ọba tí kò lópin ni, tí kò ní ìbẹ̀rẹ̀. Ọba tí ó ju gbogbo òrìṣà lọ, ọba tí ó ju gbogbo àwọn ọba lọ, ọba tí ó tóbi ju gbogbo ayé àti ọ̀run lọ ni.
ọba alágbára ni, òyígíyigì ni, ọba tí kò ní ìbẹ̀rẹ̀, tí kò ní òpin, ẹlẹ́dàá ayé ni, ìbẹ̀rẹ̀ ayé ni, ọba tí ó fi ọ̀run ṣe ilé tí ó sì fi ayé ṣe ìtìsẹ̀ rẹ̀, ọba alágbára ni. Òun ló ń ṣí fèrèsé ọ̀run sílẹ̀ fún wa, òun ló ń jẹ́ ká rí àánú gbà, àtìlẹ́yìn rẹ̀ ló ń jẹ́ ká tẹ̀síwájú nínú ayé. A máa fi ìyìn gún, a máa fi ògo fún orúkọ mímọ́ rẹ̀. Mímọ́ 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 ni orúkọ rẹ̀, alágbára ni, òyígíyigì ni. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀, máa yìn lógo, máa dúpẹ́, máa yìn lógo, máa yìn lógo, máa gbé e ga fún ọwọ́ agbára rẹ̀ nínú ayé wa. Ẹ jẹ́ ká máa yìn lógo fún ìyanu rẹ̀ tí yóò tún ṣe lénìí, torí pé yóò ṣí fèrèsé ọ̀run sílẹ̀ fún wa nínú ètò yìí lénìí, yóò gbọ́ àdúrà wa. Ẹ ká máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìyanu rẹ̀ tí yóò tún ṣe nínú ètò wákàtí ìyanu lónìí. Gbogbo ìpinnu rẹ̀ nínú ayé wa tó ti pinnu pé òun yóò ṣe, yóò mú ṣẹ nínú ayé wa nínú ètò wákàtí ìyanu lénìí. Ẹ máa gbé e ga, ẹ máa yìn lógo. Ọlọ́run ń fẹ́ ọpẹ́ wa, ó fẹ́ kí a fi ọpẹ́ hàn, ó fẹ́ kí a fi ìmoore hàn. Nípa bẹ́ẹ̀ ni yóò tún ṣe òmíràn fún wa. Ó dá mi lójú pé lónìí yìí Ọlọ́run yóò ṣí fèrèsé ọ̀run sílẹ̀. Gbogbo ọ̀nà tí a ti ń retí Ọlọ́run fún ìyanu, fún ìbùkún lórí ètò yìí lónìí yìí yóò máa ṣe fún wa. Ẹ jẹ́ ká gbàgbọ́, ẹ jẹ́ ká gbàgbọ́, ẹ jẹ́ ká gbàgbọ́ pé Ọlọ́run yóò ṣe ìyanu rẹ̀ lónìí yìí. Bàbá, adúpẹ́pẹ́ ẹ ti gbọ́, adúpẹ́pẹ́ ẹ ti ṣe. Ọmọ bàbá lèmi ṣe nípa ìgbàgbọ́ nínú Jésù. Ṣé bí bàbá mi ló nílẹ̀, kí n máa rìn, kí n máa yan fàlàlà. Ọmọ bàbá lèmi ṣe nípa ìgbàgbọ́ nínú Jésù. Ṣé bí bàbá mi ló nílẹ̀ o, kí n máa rìn, kí n máa yan fàlàlà. Ọlọ́run yóò gbọ́ ọpẹ́ wa, yóò dáhùn ìbéèrè wa, yóò dáhùn ju bí a ṣe béèrè lọ, yóò sì gba ọpẹ́ wa. Àánú Ọlọ́run yóò máa bá wa gbé. Àdúpẹ́ pé ó ti gbọ́, àdúpẹ́ pé ó ti ṣe, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín. Ẹ jẹ́ kí a tún lọ gbọ́ orin ẹ̀mí. Ní kété tí a bá tún padà dé, a ó máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ wa, fèrèsé ọ̀run. Olúwa lógo, ọba ìyanu tó wá mi rí. Mo gba gbogbo yìí ayé ká, wọ́n fi yìn àtọ́bí jù wọ́n. Olúwa ọpẹ́ ni fún wọn, fún oore ọ̀fẹ́ tó fi pè mí. Jésù dì mí mú títí dópin, ilé jọba pẹ̀lú rẹ̀ lókè. Olùfẹ́ ọkàn mi, máa kọrin máa gbé ọ̀gá. 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 Ó ti yá dúpẹ́ lọ́wọ́ bàbá. Dúpẹ́ lọ́wọ́ bàbá. Sọ fún bó ṣe nǹkan. Sọ fún bó ṣe. Àní kò dúpẹ́ lọ́wọ́ bàbá mi o. Dúpẹ́ lọ́wọ́ bàbá. Sọ fún bó ṣe ń ṣe. Sọ fún bó ṣe. Gbogbo ènìyàn dúpẹ́ lọ́wọ́ bàbá. Sọ fún bó ṣe. Uwaraya mama. Uwaraya mama. Siya omela. Siya omela. Uwaraya mama. Uwaraya mama. Siya omela. Siya omela. Eze Jesus. Uwaraya mama. Siya omela. Ẹ bá mi gbé Jésù ga o, hallelujah. Ẹ bá mi gbé Jésù ga o, hallelujah.
èmi kò lè ṣe kémi má yìn Olúwa o. Èmi kò lè ṣe kémi má yìn Ọlọ́run. Bàbá mi ló jẹ́ lẹ́yìn rẹ̀ kò sẹ́lòmíràn. Èmi kò lè ṣe kémi má yìn Olúwa o. Hallelujah o. Èmi kò lè ṣe kémi má yìn Olúwa o. Èmi kò lè ṣe kémi má yìn Olúwa o. Bàbá mi ló jẹ́ Ọlọ́run àgbà òye. Èmi kò lè ṣe kémi má yìn Olúwa o. Hallelujah. Irọ́ lẹ fi pa o, èké lẹ fi ṣe. Irọ́ lẹ fi pa o, èké lẹ fi ṣe. Èmi kọ́ mo ní ìbànújẹ́ o, irọ́ lẹ fi pa. Irọ́ lẹ fi pa o, èké lẹ fi ṣe. Irọ́ lẹ fi pa o, èké lẹ fi ṣe. Èmi kọ́ mo ní. Orí ètò wákàtí ìyanu náà ni a ṣe wà, Distinct Radio ó ní ẹ ti ń gbà wá. A kí yín káàbọ̀ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa. Ọlọ́run olùbùkún yóò bùkún fún wa, yóò ṣí fèrèsé ọ̀run sílẹ̀ fún wa. Fèrèsé ọ̀run, tí a bá ní Ọlọ́run ṣí fèrèsé ọ̀run sílẹ̀, ó túmọ̀ sí wípé Ọlọ́run dá ìbùkún rẹ̀ lé wa lórí. Ọlọ́run yóò dá ìbùkún rẹ̀ lé wa lórí, yóò gbọ́ bùkátà wa, yóò ṣàánú fún wa. Àánú Ọlọ́run yóò wá sínú ayé wa. Ní gbogbo àti a bá ti ń sọ̀rọ̀ fèrèsé Ọlọ́run, ìyẹn ni pé ìbùkún Ọlọ́run láti ọ̀run ó ń dà lé wa lórí. Oríṣiríṣi ọ̀nà ni ìbùkún Ọlọ́run ló fi lè wá sí ayé wa. Oríṣiríṣi ọ̀nà ni ó ti wá sí ayé àwọn nígbà wọn ni. Ẹ jẹ́ kí a tètè wo àkíyèsí Jákọ́bù. Tí a bá rí, Ọlọ́run ṣí fèrèsé ọ̀run sílẹ̀ fún Jákọ́bù. A lè rí ìtàn yìí kà nínú ìwé Genesis orí 28 ẹsẹ̀ 12 títí dé ẹsẹ̀ 14. Genesis 28:12-16. A rí pé nígbà tí Jákọ́bù tí ó ń sá lọ kúrò lọ́wọ́ ìparun arákùnrin rẹ̀ ìyẹn Ísọ̀, ó dé ọ̀gangan ibì kan, ó sùn, ó fi òkúta ṣe ìrọ̀rí rẹ̀. A rí pé ó láàlá, ó rí àwọn áńgẹ́lì tí wọ́n ń gòkè lọ tí wọ́n sì tún ń sọ̀kalẹ̀ lórí rẹ̀. Eléyìí jẹ́ ìrírí àkọ́kọ́ tí Jákọ́bù rí. Nínú ìṣípayá yìí, Ọlọ́run fi ara rẹ̀ hàn Jákọ́bù, ó sì ṣí fèrèsé ọ̀run sílẹ̀. Nínú ìwé Genesis tí a ń kà, sì kíyèsí Olúwa dúró dè lókè rẹ̀, ó sì wí pé, èmi ni Olúwa Ọlọ́run Abraham bàbá rẹ àti Ọlọ́run Ísáàkì. Ilẹ̀ tí ìwọ dùbúlẹ̀ lé nì, ìwọ lé èmi ò fi fún àti fún irú ọmọ rẹ. Irú ọmọ rẹ yóò sì rí bí erùpẹ̀ ilẹ̀. Ìwọ ó sì tàn kálẹ̀ sí ìhà ìwọ̀ oòrùn àti sí ìhà ìlà oòrùn àti sí ìhà àríwá àti sí ìhà gúúsù. Nínú rẹ̀ àti nínú irú ọmọ rẹ a ó bùkún fún gbogbo ìbátan ayé. A rí pé Ọlọ́run kọ sí Jákọ́bù níbi tí ó sùn sí. Ọlọ́run sì ṣí fèrèsé ọ̀run sílẹ̀. A rí àwọn áńgẹ́lì lórí àkàbà tí wọ́n ń lọ tí wọ́n sì ń bọ̀. Ọ̀nà tí Ọlọ́run gbà ṣí fèrèsé rẹ̀ sílẹ̀ fún Jákọ́bù ni. Ó sì ṣe májẹ̀mú pẹ̀lú Jákọ́bù. Májẹ̀mú yìí tí ó múṣẹ ní àsìkò Abraham. Ọlọ́run yóò bá ṣe májẹ̀mú, yóò ṣí fèrèsé rẹ̀ sílẹ̀ fún wa. Nígbà tí Ọlọ́run bá ṣí fèrèsé rẹ̀ sílẹ̀ fún wa, àyè kò ní tó láti gba ìbùkún Ọlọ́run, torí pé ìbùkún Ọlọ́run ó máa ń pọ̀ rẹpẹtẹ ni. Tí a bá tún ṣe àkíyèsí nínú ìwé àwọn ọba kejì orí 7, tí a bá kà láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 20, a ó rí ìtàn bí a ṣe ṣí fèrèsé ọ̀run sílẹ̀ fún àwọn ará Samaria. A rí pé nínú ìtàn yìí, àwọn ará Syria wọ́n dógun ti àwọn ará Samaria débi pé àwọn ará Samaria wọn ò rí bí jáde nínú àgọ́ wọn. Ìyàn ńlá ó wà ní ìlú, ṣùgbọ́n ní àkókò yìí wòlíì Èlíṣà ó sọ àsọtẹ́lẹ̀ ìtúsílẹ̀ Ọlọ́run pé ní ìwòyí ọ̀la tí ilẹ̀ a ó ta òṣùwọ̀n ìyẹ̀fun kíkúnná kan ní ṣékélì kan ní ẹnu ibodè Samaria. Àwọn ará ìlú Samaria wọ́n ti wà nínú
tán ti wà nínú wàhálà tí àwọn ará Syria tí wọ́n ti dé wọn mọ́lé, wọ́n wà nínú àìríjẹ, wọ́n wà nínú àìrímu. Ṣùgbọ́n wòlíì Èlíṣà ó ṣèlérí pé níwòyí ọ̀la fèrèsé ọ̀run yóò ṣí sílẹ̀ fún àwọn ará Samaria, wọn ó sì jẹ àjẹyó. Nígbà tí wòlíì yìí ṣe tó sọ àsọtẹ́lẹ̀ yìí, a rí pé ìjòyè kan wà, ó wí pé bí Olúwa tilẹ̀ ṣí fèrèsé ọ̀run sílẹ̀, nǹkan a lè rí bẹ́ẹ̀ bí. A rí pé ìjòyè yìí ó ń fọwọ́ aago sẹ́yìn, ó ní àsọtẹ́lẹ̀ Èlíṣà, ǹjẹ́ a lè rí bẹ́ẹ̀ rí? Bẹ́ẹ̀ náà ni ìwọ náà ń ṣiyèméjì pé bóyá Ọlọ́run lè ṣe fèrèsé ọ̀run sílẹ̀ fún ọ, bóyá Ọlọ́run lè bùkún fún ọ. Bẹ́ẹ̀ náà ni a rí ọ̀pọ̀ ènìyàn tí ó ń fọwọ́ aago ọmọnìkejì rẹ̀ sílẹ̀, tí ó ń fà wọ́n wá sílẹ̀ nígbà tí Ọlọ́run bá fẹ́ bùkún wọn. Gbogbo ìdènà, gbogbo wàhálà tó lè wù kó wà nínú ayé rẹ tó ń fà ọ́ sẹ́yìn, tí kò jẹ́ kí o rí fèrèsé ọ̀run àti ìbùkún Ọlọ́run gbà, Ọlọ́run yóò já wọn kulẹ̀. Èlíjà sì wá dá lóhùn wípé kíyèsí, ìwọ yóò fi ojú rẹ rí, ṣùgbọ́n ìwọ kò ní jẹ níbẹ̀. Èsì tí wòlíì Èlíṣà tí ó sọ fún ìjòyè yìí ni pé nítòótọ́ ìwọ ó fojú ẹ rí, o ti fi etí ẹ gbọ́, ó fojú ẹ rí, ṣùgbọ́n ìwọ kò ní jẹ níbẹ̀. Nítòótọ́ Ọlọ́run ṣí fèrèsé ọ̀run sílẹ̀. Láàárín òru ni àwọn ọmọ ogun Syria sá jáde pẹ̀lú ìbẹ̀rùbojo àti ìbínú ariwo ogun. Àwọn ará Syria wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ́ ariwo ogun, ẹ̀rù bà wọ́n, wọ́n sá jáde. Láàárín ọ̀gànjọ́ ìyanu ńlá ṣẹlẹ̀, Ọlọ́run ṣí fèrèsé ọ̀run sílẹ̀. Àwọn ará Samaria wọ́n jẹ àjẹyó àti àjẹṣẹ́kù, gẹ́gẹ́ bí wòlíì Èlíṣà ti sọ àsọtẹ́lẹ̀ tí ó ní pé ní ìwòyí ọ̀la la ó ta òṣùwọ̀n ìyẹ̀fun kíkúnná kan ní ṣíkélì kan ní ẹnu ibodè Samaria. Ó sì wáyé bẹ́ẹ̀. Ọlọ́run sì ṣí fèrèsé ọ̀run sílẹ̀. Ọlọ́run yóò ṣí fèrèsé ọ̀run sílẹ̀ nínú ayé tirẹ̀ lónìí náà. Bákan náà, ìyẹn tí o bá gbàgbọ́, ìyẹn tí o bá gbàdúrà. Tí a bá tún ṣe àkíyèsí, a rí pé Ọlọ́run tún ṣí fèrèsé ọ̀run sílẹ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí wọ́n wà ní aginjù. Ọlọ́run ṣí fèrèsé ọ̀run sílẹ̀ débi pé ẹran mánà ó ń rọ̀jò láti ọ̀run wá fún wọn láti máa jẹ lójoojúmọ́. Fèrèsé ọ̀run ṣí sílẹ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì. Nǹkan tó tún yani lẹ́nu ni pé mánà ojoojúmọ́ yìí kò gbọdọ̀ díjọ́ kejì. Ìyẹn ni pé ìbùkún Ọlọ́run ọ̀tun ni. Tó bá tún ti díjọ́ kejì, mánà mìíràn yóò tún rọ̀ fún wọn, wọn ó sì tún jẹ. Ìwé Sáàmù ó ṣe àkọsílẹ̀ ìyanu tí Ọlọ́run ṣe yìí, fèrèsé ọ̀run tó ṣí sílẹ̀ yìí. Ìwé Sáàmù orí 180 ẹsẹ̀ 23 sí 29 ó ṣe àkọsílẹ̀ yìí. Ó pàṣẹ fún àwọ̀ sánmọ̀ láti òkè wá, ìyẹn ìwé Sáàmù 78 láti verse 23. Ó pàṣẹ fún àwọ̀ sánmọ̀ láti òkè wá, ó sì ṣí ilẹ̀kùn ọ̀run sílẹ̀, ó sì rọ̀ mánà sílẹ̀ fún wọn ní jíjẹ, ó sì fún wọn lé ọkà ọ̀run. Ènìyàn jẹ oúnjẹ àwọn áńgẹ́lì, ó rán oúnjẹ sí wọn lé àjẹyó. Ó mú afẹ́fẹ́ ìlà oòrùn fẹ́ lé ọ̀run, àti nípa agbára rẹ̀ ó mú afẹ́fẹ́ gúúsù wá. Ó rọ̀jò ẹran sí wọn pẹ̀lú bí erùpẹ̀ ilẹ̀ àti ẹyẹ abìyẹ́ bí iyanrìn òkun. Ó sì jẹ́ kí ó bọ́ sí àárín ibùdó wọn yí àgọ́ wọn ká. Bẹ́ẹ̀ ni wọ́n ń jẹ, wọ́n sì ń yọ̀ jọ̀jọ̀, torí tí ó fi ìfẹ́ wọ̀n fún wọn. A rí pé báyìí ni Ọlọ́run ṣe ṣí fèrèsé ọ̀run sílẹ̀ nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì tán wà ní aginjù. Ìwọ náà wà ní aginjù báyìí, o mọ àti rí jẹ àti rí mu àti rí ná àti san gbèsè àti san bíl. Wàhálà ni ó jẹ́, aginjù ni ó wà, torí pé owó tí ò ń gbà kò ká ọ, gbogbo nǹkan tí ò ń ṣe kò ká ọ. Ṣùgbọ́n tí Ọlọ́run bá ṣí fèrèsé rẹ̀ sílẹ̀ fún ọ, gbogbo nǹkan tí à ń wí, ọ̀nà tí Ọlọ́run yóò gbé gbà yóò yà ọ́ lẹ́nu. Ṣùgbọ́n kí Ọlọ́run tó ṣí fèrèsé ọ̀run sílẹ̀, o ní láti gbé àwọn ìgbésẹ̀ kan. Kí ni o ní láti ṣe kí Ọlọ́run tó ṣí àwọn fèrèsé ọ̀run sílẹ̀ fún ọ? O ní láti gba Jésù Kristi gẹ́gẹ́ bí olùgbàlà rẹ. Tí o bá ti gbà á tán, o ní láti máa rìn ní ọ̀nà rẹ̀
ní gbogbo ìgbà, o ní láti máa rìn ní ọ̀nà rẹ̀, o ní láti gbàgbọ́ pé Ọlọ́run yóò ṣe, torí pé ìkan ni láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ìkan ni láti máa lọ sí ilé Ọlọ́run, ìkan ni láti máa gbàdúrà sí Ọlọ́run, òmíràn ni láti gbàgbọ́. Ǹjẹ́ o gbàgbọ́ pé Ọlọ́run lè ṣe? Àwọn ìgbésẹ̀ tí o ní láti gbé ni máa bá Ọlọ́run rìn, bá Ọlọ́run rìn, máa lọ sí ilé Ọlọ́run déédéé. Má sọ pé iṣẹ́, má jẹ́ kí àwáwí kó pọ̀ nínú ọ̀nà rẹ. Ọ̀nà tí Ọlọ́run fi lè ṣí fèrèsé ọ̀run sílẹ̀, òun ni kó o bá Ọlọ́run rìn. Wá ìjọ tó jẹ́ ìjọ onígbàgbọ́, ìjọ tí wọ́n ti ń gbàdúrà, tí wọ́n ti ń ka Bíbélì, darapọ̀ mọ́ wọn. Máa lọ ní ọjọ́ ọ̀sẹ̀, máa lọ láàárín ọ̀sẹ̀, máa gbàdúrà sí Ọlọ́run. Wo wá ní ìgbàgbọ́. Yàtọ̀ sí ilé, òun láti jẹ́ ẹni tó gbọ́ràn gbogbo àwọn òfin Ọlọ́run tí Ọlọ́run ti kọ, òun láti máa tẹ̀lé wọn, òun láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Paríparí rẹ̀, kí Ọlọ́run tó lè ṣí fèrèsé ọ̀run sílẹ̀, o ní láti ṣe ojúṣe rẹ sí Ọlọ́run nípa ìnáwó. Ojúṣe àkọ́kọ́ tí o ní láti ṣe sí Ọlọ́run tó dẹ̀ ṣe pàtàkì, òun ni ìdámẹ́wàá rẹ. O ní láti máa dá ìdámẹ́wàá rẹ. Nípa báyìí ni Ọlọ́run ṣe lè ṣí fèrèsé ọ̀run sílẹ̀. Ọlọ́run dìkálà rẹ̀ sọ nípa ọ̀rọ̀ fèrèsé ọ̀run àti ìdámẹ́wàá nínú ìwé Málákì orí 3 ẹsẹ̀ 10 títí dé ẹsẹ̀ 12. Ọlọ́run ṣèlérí pé kó o fi dán òun wò bóyá òun ò ní ṣí fèrèsé ọ̀run sílẹ̀. Ọlọ́run fẹ́ ṣí fèrèsé ọ̀run sílẹ̀ fún ọ. Torí náà o ní láti múra láti gbé àwọn ìgbésẹ̀ yìí nípa ìdámẹ́wàá. Ẹ jẹ́ kí á tètè ka ìwé Málákì orí 3 ẹsẹ̀ 10 sí 12. Ó ní, ẹ mú gbogbo ìdámẹ́wàá wá sí ilé ìṣúra mi, kí oúnjẹ bá lè wà ní ilé mi, ẹ sì fi èyí dán mi wò. Nísinsìnyí li Olúwa àwọn ọmọ ogun wí, bí èmi kì yóò bá ṣí fèrèsé ọ̀run fún yín, kí n sì tú ìbùkún jáde fún yín, tó bẹ́ẹ̀ tí kì yóò sí àyè tó láti gbà á. Èmi ó sì bá kòkòrò ajẹrun wí nítorí yín, òun kì yóò sì rọ èso ilẹ̀ yín, bẹ́ẹ̀ ni àjàrà yín kì yóò rọ̀ dànù, li Olúwa àwọn ọmọ ogun wí. Gbogbo orílẹ̀-èdè yóò sì máa pè yín ilé alábùkún fún, nítorí ẹ̀yin ó jẹ́ ilẹ̀ tí ó wuni, li Olúwa àwọn ọmọ ogun wí. Torí náà ó ṣe dandan fún wa kí fèrèsé ọ̀run kó tó lè ṣí sí fún wa, a ní láti máa dá ìdámẹ́wàá nínú ìjọ tí a bá ti ń jọ́sìn. Ìyẹn ni pé owó tó ń wọlé fún wa àti gbogbo nǹkan tó bá ń wọlé fún wa, a ní láti ṣe ìṣirò rẹ̀. Ìdámẹ́wàá tí ó bá jù bẹ́ẹ̀ lọ, ó dára. A ò gbọ́dọ̀ dín ọwọ́ rẹ̀ kù, ṣùgbọ́n ó lè jù bẹ́ẹ̀ lọ. Ìdámẹ́wàá ó jẹ́ ọ̀nà láti jẹ́ kí Ọlọ́run ṣí fèrèsé ọ̀run sílẹ̀. Torí náà ìwọ tí o kì í lọ sí ilé Ọlọ́run, tí o kì í gbàdúrà, tí o kì í ṣe ohunkóhun, àwọn ìgbésẹ̀ tí o ní láti gbé nìyí kí fèrèsé ọ̀run tó ṣí. Lẹ́ẹ̀kan sí ẹ̀yẹ́ tó ń tẹnu mọ́, o ní láti gba Ọlọ́run gbọ́ gẹ́gẹ́ bí Ọlọ́run àti olùgbàlà rẹ. O ní láti ka gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. O ní láti máa bá Ọlọ́run rìn. O ní láti ní ìgbàgbọ́ pé Ọlọ́run ló lè ṣí fèrèsé ọ̀run sílẹ̀. O ní láti gbọ́ràn. Nípa ìgbọ́ràn, òun ni ìdámẹ́wàá rẹ. O ní láti máa dá ìdámẹ́wàá rẹ gẹ́gẹ́ bí ìwé Málákì orí 3 bí ó ṣe sọ fún wa. Àwọn ìlérí tí Ọlọ́run sì sọ níbẹ̀ pé òun yóò dídì ṣí fèrèsé ọ̀run sílẹ̀ tí a bá tẹ̀lé òfin òun, tí a sì òun yàtọ̀ sí ṣí fèrèsé ọ̀run sílẹ̀, gbogbo kòkòrò ajẹnirun òun ni yóò parun. Gbogbo kòkòrò ajẹnirun, hospital lénìí, wàhálà lọ́la, accident lénìí, gbogbo ẹ̀ lọ́tún lósì, Ọlọ́run yóò mú kúrò nínú ọ̀rọ̀ rẹ̀. Gbogbo àwọn àjálù tó ń wá, tó ń gbówó lọ nínú ayé rẹ̀, Ọlọ́run yóò mú wọn kúrò. Fèrèsé ọ̀run, tí Ọlọ́run bá ṣí fèrèsé ọ̀run sílẹ̀, ìyanu yóò máa ṣẹlẹ̀, ìbùkún yóò máa wọnú ayé wa. O lè máa wò ó nígbà mìíràn pé èló ni mò ń gbà, o lè máa gbowó kékeré, k'Ọlọ́run sì ṣí fèrèsé ọ̀run sílẹ̀. Kì í ṣe nípa owó nìkan ni Ọlọ́run fi ń ṣí fèrèsé ọ̀run sílẹ̀, nípa àánú, nípa ìbùkún, gbogbo ibi tó fọkàn sí àti ibi tó fọkàn sí, pẹ̀lú owó kékeré tó ń gbà, tí Ọlọ́run bá ṣí fèrèsé ọ̀run sílẹ̀, yóò máa dí wọn, o sì ní mọ̀ ọ̀nà tí Ọlọ́run ń gbà ṣe. Àdúrà mi ni pé Ọlọ́run yóò wà pẹ̀lú wa, yóò dì wá mú, yóò ṣí fèrèsé ọ̀run sílẹ̀. Gbogbo nǹkan tí a ti fẹnu bà wọ̀nyí, ẹ jẹ́ kí a ṣe ipa tiwa, kí Ọlọ́run kí ó lè ṣe ipa tirẹ̀. Ipa tiwa ò ní ká súnmọ́ Ọlọ́run, ipa tiwa ò ní ká gba Ọlọ́run gẹ́gẹ́ bí olùgbàlà wa, ká kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ká máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ká máa gbàdúrà sí i, ká ní ìgbàgbọ́, ká kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ká sì gbọ́ràn sí àṣẹ rẹ̀, ká máa dá ìdámẹ́wàá wa. Tí a bá ti ṣe àwọn ipa tiwa yìí, Ọlọ́run ṣetán
láti ṣe ipa tirẹ̀. Kí ni ipa ti Ọlọ́run? Láti ṣí fèrèsé ọ̀run sílẹ̀. Fèrèsé ọ̀run yóò ṣí fún wa lónìí, yóò ṣí fún wọn lónìí tí o bá ti gbàgbọ́, tí o gbé àwọn ìgbésẹ̀ tí a sọ wọ̀nyí kí o sì máa retí. Ọlọ́run yóò ṣí fèrèsé ọ̀run sílẹ̀ fún ẹ, yóò bùkún fún ọ, òjò ìbùkún yóò rọ̀ sí orí rẹ, àánú yóò wá sínú ayé rẹ. Ọlọ́run yóò gbàdúrà wa. A dúpẹ́ pé o ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ jẹ́ ká dókè lọ́hùn náà. Ṣé fún mi kí lè tọ́jú ọ̀tá mi kọ́lé tí mo fẹ́ kọ́? Olúwa dáhùn o. Ṣé fún mi kí lè tọ́jú ọ̀tá mi kọ́lé tí mo fẹ́ kọ́? Ó yẹ mo bọ́ lára mi alẹ̀ mọ́ ẹ. Mo bọ́ lára mi alẹ̀ mọ́ ẹ. Àní mo bọ́ lára mi alẹ̀ mọ́ ẹ. Mo bọ́ lára mi alẹ̀ mọ́ ẹ. Mo bá ṣe rìndìrì. Mo bọ́ lára mi alẹ̀ mọ́ ẹ. Ibi ó ti ń ṣe símẹ́símẹ́. Mo bọ́ lára mi alẹ̀ mọ́ ẹ. Mo bá ṣe rìndìrì. Mo bọ́ lára mi alẹ̀ mọ́ ẹ. Ó yá obìnrin ló wá yín Jésù ọkùnrin ṣá máa wòran. Obìnrin ló wá yín Jésù ọkùnrin ṣá máa wòran. Àbáwá obìnrin la fẹ́ yín Jésù ọkùnrin kan máa wòran. Obìnrin ló wá yín Jésù ọkùnrin ṣá máa wòran. Àní táwọn obìnrin bá ṣe yín Jésù ọkùnrin kan máa wòran. Obìnrin ló wá yín Jésù ọkùnrin ṣá máa wòran. Wọ́n ti yá ẹ wá wò. Ẹ wá wò. Ẹ wá wò. Ẹ wá wò. Ẹ wá wò t'Olùgbàlà ṣe. Ẹ wá wò t'Olùgbàlà ṣe. Àní ẹ wá wò. Ẹ wá wò. Ẹ wá wò. Ẹ wá wò. Ẹ wá wò t'Olùgbàlà ṣe. Ẹ wá wò t'Olùgbàlà ṣe. Ẹ wá wò. Ẹ wá wò. Ó yá ẹ wá wò. Ẹ wá wò. Ẹ wá wò t'Olùgbàlà ṣe. Ẹ wá wò t'Olùgbàlà ṣe. Ó ṣeun titun nínú ayé mi bàbá. Ó ṣeun titun nínú ayé mi bàbá. Ó ṣeun titun nínú ayé mi bàbá. Gbogbo aráyé ẹ wá bá mi yọ̀. Ó ṣeun titun nínú ayé mi bàbá. Ó ṣeun titun nínú ayé mi bàbá. Ó ṣeun titun nínú ayé mi bàbá. Gbogbo aráyé ẹ wá bá mi yọ̀. Wá wo oore tí Jésù mi ṣe fún mi. Wá wo oore t'Ọlọ́run mi ṣe fún mi. Wá wo oore t'Ọlọ́run mi ṣe fún mi. Tó bá ṣe wọ́n ni wá gbowó lọ́wọ́ mi. Wá wo oore t'Ọlọ́run mi ṣe fún mi. Wá wo oore t'Ọlọ́run mi ṣe fún mi. Wá wo oore tí Jésù mi ṣe fún mi. Tó bá ṣe wọ́n ni wá gbowó lọ́wọ́ mi. Easy control, easy good control, Master Jesus. Easy control, yeah, yeah, easy control, easy good control, Master Jesus. Easy control. Atawale tu, ase Yesu. Atawale tu, ase Yesu. Atawale. Gbéga ò ẹ bá mi pè Jésù ga o. Bínú rẹ̀ bá dùn kó bá mi gbọ́ lọ́rùn ga o. Gbéga ò ó bá mi pè Jésù ga o. Gbéga ò ẹ bá mi pè Jésù ga o. Orúkọ Jésù ló kó mi yọ. Orúkọ Jésù ló kó mi yọ. Ìgbà tí Sátánì gbé ìṣeré dé. Orúkọ Jésù ló kó mi yọ. Orúkọ Jésù ló kó mi yọ. Orúkọ Káàbọ̀ Jésù padà lórí ló kó mi yọ. wákàtí ìyanu Ìgbà tí wáyé Sátánì láti gbé ìṣeré dé. ìrẹ̀lẹ̀. Orúkọ Abala Jésù àdúrà ni a wà. Fèrèsé ọ̀run ṣí. ìrànwọ́ rẹ̀. Àdúrà mi ni pé fèrèsé ọ̀run yóò ṣí sílẹ̀ fún wa. Ọlọ́run yóò dá ìbùkún rẹ̀ sórí wa.
yóò yà wá lẹ́nu. Ibi tí a ò ti retí ìrànlọ́wọ́ àti gbogbo ibi tí a ti ń retí ìrànlọ́wọ́, Ọlọ́run yóò gbé ìrànlọ́wọ́ dìde fún wa, yóò ṣe ìyanu nínú ayé wa, yóò gbé wa lọ́wọ́ sókè. Gbogbo ohun mo fẹ́ ayé wa, gbogbo ohun tí a ń wọ́n ọkàn wa fún ògo Ọlọ́run, Ọlọ́run yóò ṣe fún wa. Kí a tó tẹ̀síwájú láti máa gbàdúrà, láti máa lé àwọn kókó àdúrà fún fèrèsé ọ̀run, mo fẹ́ kí a rántí ẹnìkan nínú àdúrà, ẹni tí Ọlọ́run mọ̀. Ó ní kí a bá òun gbàdúrà fún ìrẹ̀wẹ̀sì ọkàn. Gbogbo ohun tó ń jẹ́ ìrẹ̀wẹ̀sì ọkàn, kí Ọlọ́run kó mú kúrò nínú ayé rẹ̀. Ó dá mi lójú pé Ọlọ́run yóò ṣe, torí pé ọba ìyanu ni, ọba tó ń gbọ́ àdúrà ni. Torí náà ẹnìkankan wa, ẹ jẹ́ kí a rántí arákùnrin yìí nínú àdúrà wa, pé ogun ìrẹ̀wẹ̀sì tí èṣù mú wá sínú ayé rẹ̀, kí Ọlọ́run kí ó mú kúrò. Gbogbo ibi tí ọ̀tá sápamọ́ sí nínú ayé rẹ̀, kí Ọlọ́run kí ó lé wọn jáde. Gbogbo wàhálà ayé rẹ̀, kí Ọlọ́run kí ó fi àlàáfíà dípò rẹ̀. Mo mọ̀ pé Ọlọ́run ti gbọ́, Ọlọ́run ti ṣe, yóò sì fi ṣe ìyanu. Gbogbo ohun tó ń dùn lọ́kàn, tó mú àìsàn depression wá, Ọlọ́run yóò lé gbogbo wọn jáde nínú ayé rẹ̀. Torí náà ẹnìkankan wa láàrin ìní sí ijọ́ mẹ́jọ, yẹ kí a máa rántí láti gba àdúrà fún ẹni tí ó béèrè fún àdúrà ẹ̀bẹ̀ yìí. Láṣálẹ́ yìí, fèrèsé ọ̀run, gẹ́gẹ́ bí a ṣe sọ fún wa pé tí a bá ń sọ̀rọ̀ nípa fèrèsé ọ̀run, kí ó ṣí sílẹ̀ fún wa. Ìyẹn ni pé à ń retí ìbùkún Ọlọ́run gẹ́gẹ́ bí ó ṣe máa ń ṣe. Ọlọ́run ń ṣe nínú ayé wa lójoojúmọ́, ṣùgbọ́n síbẹ̀ sí, a tún máa gbàdúrà ní àkókò yìí pé kí fèrèsé ọ̀run kí ó ṣí sílẹ̀ fún wa. Bí a ṣe máa gbàdúrà yìí pẹ̀lú ìgbàgbọ́, ọba tó ń ṣí ilẹ̀kùn tí ẹnìkan kò lè tì, yóò dáhùn sí ọ̀rọ̀ ayé wa, yóò ṣí fèrèsé ọ̀run sílẹ̀ fún wa láti gba ìbùkún àgbàyanu. Gbogbo ilẹ̀kùn tí kò dára, Ọlọ́run yóò tì wọ́n. Ilẹ̀kùn ìbànújẹ́, ilẹ̀kùn àgbàná, ilẹ̀kùn ìjákulẹ̀, ilẹ̀kùn òṣì, ilẹ̀kùn àìní, lórúkọ Jésù, Ọlọ́run yóò máa dí wọn, yóò máa dí wọn, yóò máa dí wọn, yóò máa ṣí fèrèsé ọ̀run sílẹ̀, yóò sì máa da ìbùkún lé wa lórí. Ìwé Jeremáyà orí 23 ẹsẹ̀ 3, Jeremiah 33 verse 3, ó ní, ké pè mí, èmi ó sì dá ọ lóhùn, èmi ó sì fi ohun ńlá àti alágbára hàn ọ́ tí ìwọ kò mọ̀. Ìyẹn pé a bá ké pe Olúwa. Torí náà ń ké pe Olúwa ní wákàtí yìí, kí ó fi ohun ńlá hàn wá, kí ó yà wá lẹ́nu, kí ó gbọ́ ẹ̀bẹ̀ àdúrà wa. Ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Gẹ́gẹ́ bí a ṣe sọ fún wa lẹ́ẹ̀kan, kí fèrèsé ọ̀run tó lè ṣẹ́ sílẹ̀ fún wa, ó ní ipa tiwa tí a ní láti ṣe. Torí náà ó máa gbàdúrà kí Ọlọ́run kó ṣàánú fún wa. Gbogbo àwọn ọ̀nà tí kò jẹ́ kí fèrèsé ọ̀run kó ṣí sílẹ̀ fún wa, kí Ọlọ́run kó máa dáríjì wa, kó fi àánú rẹ̀ kó fi bá wa lò. Gbogbo ibi tá a ti jìnnà sí Ọlọ́run, tí a ò ti súnmọ́ Ọlọ́run, a ò ṣe déédé pẹ̀lú Ọlọ́run, a ò lọ sí ilé ìsìn, a ò dá ìdámẹ́wàá, a ò ṣe ojú wa gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí a ṣe, a ò gbọ́rọ̀ sí òfin Ọlọ́run. Gbogbo àwọn ọ̀nà wọ̀nyí, a máa gbàdúrà kí Ọlọ́run kó dáríjì wa, kí Ọlọ́run kó fi àánú bá wa lò. Ẹ jẹ́ kí a máa gbà, ká máa sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ pé Ọlọ́run Jésù Kristi, a gbàdúrà gbogbo ọ̀nà tí mo ti kọ̀nà sí ògo yín, tí mi tẹ̀lé òfin yín, tí mi tẹ̀lé ìmọ̀ràn yín, tí mi bá yín lò, tí mi bá yín rìn, ẹ wá dáríjì mi, ẹ wá dáríjì mi. Ẹ máa gbà bẹ́ẹ̀, ẹ máa sọ bẹ́ẹ̀, ẹ máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Àwọn kókó àdúrà tí a ń gbà yìí, gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ fún wa, tí a bá ti bí a ṣe ń gbà lónìí yìí, ẹ jẹ́ ká fi sọ́kàn pé a máa gbà títí di ọjọ́ mẹ́jọ tí a ó tún máa pàdé ni. Torí náà ẹ jẹ́ ká máa pa wọ́n mọ́, tí ó bá ṣe é ṣe ká máa kọ wọ́n sílẹ̀. Ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run pé ràn mí lọ́wọ́ kí n lè ṣe ojúṣe mi, kí fèrèsé ọ̀run kó lè ṣí sílẹ̀, kí ìbùkún kó lè wá sórí mi. Ràn mí lọ́wọ́ kí n sa ipá mi, ohun tí ó yẹ kí n ṣe gẹ́gẹ́ bí ẹ̀dá ènìyàn, kí n lè ṣe, kí ẹ lè ṣí fèrèsé ọ̀run sílẹ̀ fún mi. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run pé Olúwa ràn mí lọ́wọ́, jẹ́ n bá ọ rìn, jẹ́ n ní ìgbàgbọ́ nínú rẹ, jẹ́ n gbé ojú mi sí ọ, jẹ́ n gbé ọkàn mi sí ọ. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run.
gbogbo àwọn tí ó ti ṣẹ̀ mí tí mi ì dáríjì tó lè mú kí fèrèsé ọ̀run kó dí fún mi, máa dáríjì wọ́n, máa dáríjì mí báyìí bí èmi náà ṣe ń dáríjì wọ́n. Máa sọ fún Ọlọ́run, máa sọ fún Ọlọ́run, torí àwọn nǹkan tó lè mú kí fèrèsé ọ̀run kó dí mọ́ ènìyàn nígbà tí ọmọnìkejì rẹ bá ṣẹ̀ ọ́ tí ò dáríjì, fèrèsé ọ̀run lè dá. Torí náà ó máa pinnu pé ó dáríjì ọmọkejì rẹ, gbogbo àwọn tó ti ṣẹ̀ ọ́ tó lónìí dáríjì, ó máa dáríjì wọn, fèrèsé ọ̀run yóò ṣí sílẹ̀ fún wọn. Ó máa gba Ọlọ́run gbọ́, ó gbà á gbọ́ pé òun ló lè ṣe, ó máa bá Ọlọ́run rìn, ó máa ṣe ojúṣe rẹ̀. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run pé kó fàánú bẹ́ẹ̀ lò, kó dáríjì ọ́. Ó tún máa sọ fún Ọlọ́run kó fàánú bẹ́ẹ̀ lò nípa ìdámẹ́wàá. Ó ti ṣe àìgbọràn sí Ọlọ́run, ò kì í ṣe ojúṣe rẹ̀. Ó máa ṣe ìlérí pé ó máa san ìdámẹ́wàá rẹ̀, ó máa lọ sí ilé Ọlọ́run déédéé, ò ní fi iṣẹ́ kẹ́wọ́. Gbogbo àwọn ojúṣe wọ̀nyí ló máa ṣe. Máa sọ fún Ọlọ́run kó ràn ọ́ lọ́wọ́ láti jẹ́ kí o ṣe bẹ́ẹ̀, kí fèrèsé ọ̀run kí ó lè ṣí fún ọ. Máa sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ pé ó jẹ́ olóòótọ́ sí Ọlọ́run. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, máa gbàdúrà bẹ́ẹ̀, máa sọ fún Ọlọ́run, sọ fún Ọlọ́run bẹ́ẹ̀. Ní orúkọ Jésù, Ọlọ́run yóò gbọ́ àdúrà rẹ. A tún tẹ̀síwájú láti máa sọ fún Ọlọ́run wípé Ọlọ́run tó jẹ́ olùbùkún ni, aláàánú sì ni, Ọlọ́run tó mú ayọ̀ wá ni. Ọlọ́run ayọ̀, Ọlọ́run ayọ̀, Ọlọ́run ayọ̀, mò ń wojú rẹ. Wá bá mi ṣe tèmi, kọ̀rọ̀ mi kó dayọ̀. Ọlọ́run ayọ̀, mò ń wojú rẹ. Ọlọ́run ayọ̀, Ọlọ́run ayọ̀, Ọlọ́run ayọ̀, mò ń wojú rẹ. Wá bá mi ṣe tèmi, kọ̀rọ̀ mi kó dayọ̀. Ọlọ́run mi ayọ̀, mò ń wojú rẹ. Ọlọ́run yóò sọ ọ̀rọ̀ rẹ dayọ̀ tí o bá ti wojú rẹ̀. Gẹ́gẹ́ bí a ṣe sọ fún wa, fèrèsé ọ̀run yóò ṣí sílẹ̀ fún wa. Ẹ jẹ́ kí a gbàgbọ́. Àwọn kókó àdúrà tí a ó tún máa gbà ó lọ báyìí. A ó sọ fún Ọlọ́run, fi ọ̀nà hàn mí, fi ọ̀nà hàn mí kí n lè já sínú ìbùkún mi. Gbà sí Ọlọ́run bẹ́ẹ̀ pé Olúwa, ní orúkọ Jésù, Bàbá, ẹ fi ọ̀nà hàn mí kí n lè já sínú ìbùkún mi. Ó sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Ó máa gbàdúrà fún Ọlọ́run bẹ́ẹ̀ pé kí ó fi ọ̀nà hàn ẹ́ kí o lè já sínú ìbùkún rẹ. Àdúrà mìíràn tí a máa tún gbà sí Ọlọ́run, ó sọ fún Ọlọ́run pé Olúwa, rọ òjò àánú sínú ayé mi. Bàbá, ní orúkọ Jésù, ẹ rọ òjò àánú sínú ayé mi. Ó tún máa sọ fún Ọlọ́run pé Bàbá, jẹ́ kí n ṣe oríire. Ìwọ̀nba díẹ̀ tó ń kù kan nú kó parí, jẹ́ kí n ṣe oríire. Ó sọ fún Ọlọ́run pé Bàbá, ní orúkọ Jésù ni mo gbàdúrà, ẹ ṣí fèrèsé ọ̀run sílẹ̀ fún mi, ẹ ṣí fèrèsé ọ̀run fúnlẹ̀ fún mi. Ó máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Ìwé Jákọ́bù orí kìíní ẹsẹ̀ 17, Jákọ́bù orí kìíní ẹsẹ̀ 17, ó ní gbogbo ẹ̀bùn rere àti gbogbo ẹ̀bùn pípé láti òkè ló ti ń wá. Tó bá jẹ́ bẹ́ẹ̀, ìwọ Ọlọ́run ṣí fèrèsé ọ̀run sílẹ̀ fún mi. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Bákan náà ìwé Mátíù orí 21 ẹsẹ̀ 22, ó ní ohunkóhun gbogbo tí ẹ̀yin bá béèrè nínú àdúrà pẹ̀lú ìgbàgbọ́, èèyàn ni ẹ ó rí gbà. Nígbà tí ìwé Mátíù sọ bẹ́ẹ̀, ìwọ Ọlọ́run, mò ń lo ẹsẹ̀ yìí láti máa fi béèrè lọ́wọ́ yín. Mo ṣe ń gbàdúrà sí yín, gbogbo ohun tí mò ń béèrè ní àṣálẹ̀ yìí nípa fèrèsé ọ̀run, ẹ máa ṣí sílẹ̀ fún mi, ẹ ṣí sílẹ̀ fún mi, ẹ ṣí sílẹ̀ fún mi. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa gbà fún Ọlọ́run, máa sọ fún Ọlọ́run bẹ́ẹ̀, máa sọ fún Ọlọ́run bẹ́ẹ̀, máa sọ fún Ọlọ́run bẹ́ẹ̀. Yóò sì gbọ́, yóò gbọ́ àdúrà rẹ. Ìwé Àìsáyà orí 64 ẹsẹ̀ 1, ó ní ìwọ ìbá jẹ́ fa àwọn ọ̀run ya, kí ìwọ sì sọ̀kalẹ̀, kí àwọn òkè ńlá kí a lè yọ̀ níwájú rẹ. Sọ fún Ọlọ́run kó fa ọ̀run ya fún ọ, kó ṣí fèrèsé ọ̀run sílẹ̀, kó da ìbùkún lé Ọlọ́run lórí. Ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀. Máa sọ fún Ọlọ́run bẹ́ẹ̀. Sọ fún Ọlọ́run pé dáṣọ àṣírí bò mí, dáṣọ àṣírí bò mí ní gbogbo ọ̀nà mi. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run pé kó dáṣọ àṣírí bò ọ́. Yóò ṣe bẹ́ẹ̀, yóò ṣí fèrèsé ọ̀run sílẹ̀ fún ẹ. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Ìwé Jòhánù orí 16 ẹsẹ̀ 24,
ó ní títí di ìsìn ẹ̀yin kò béèrè ohunkóhun lé orúkọ mi, ẹ béèrè ẹ ó sì rí gbà, kí ayọ̀ yín kí ó lè kún. Tó bá jẹ́ bẹ́ẹ̀, mò ń béèrè ní àṣálẹ́, máa sọ fún Ọlọ́run pé mò ń béèrè ní òwúrọ̀ yìí, máa fi fún mi, ṣí fèrèsé ọ̀run sílẹ̀ fún mi, ṣí fèrèsé ọ̀rẹ́ sílẹ̀ fún mi. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run pé bí ọdún yìí ṣe ń lọ sí òpin, má jẹ́ kí n gba lẹ́tà ìbànújẹ́ kó má ṣe jẹ́ tèmi. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Bí ọdún yìí ṣe ń lọ sópin, má ṣe rí wàhálà, má ṣe rí dààmú, má ṣe rógun ọlọ́pàá, má ṣe rógun accident, má ṣe gba lẹ́tà ìbànújẹ́. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, yóò ṣe fún ọ. Sọ fún Ọlọ́run pé ìwé Sáàmù orí 23 ẹsẹ̀ 1 ó ní Olúwa ni olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣe aláìní. Nígbà tí ẹ ní èmi kì yóò ṣe aláìní, torí náà mò ń gbàdúrà sí yín ní òwúrọ̀ yìí pé kí n má ṣe aláìní ohunkóhun. Ẹ ṣí fèrèsé ọ̀run sílẹ̀ fún mi. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run pé kí o má ṣe aláìní ohunkóhun, kí Ọlọ́run kí ó ṣí fèrèsé ọ̀run sílẹ̀ fún ọ. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Ó sọ àsọsílẹ̀ sínú ayé rẹ pé bí o ṣe fún àwọn ará Samaria láti ẹnu bí o ṣe sọ̀rọ̀ sínú ayé àwọn ará Samaria láti ẹnu wòlíì Èlíṣà ní ọjọ́ wọn ni, sọ̀rọ̀ sínú ayé mi pé níwòyí ọ̀la kí fèrèsé ọ̀run kí ó ṣí fún mi. Máa gbà sí Ọlọ́run bẹ́ẹ̀ pé kí Ọlọ́run kí ó ṣí fèrèsé ọ̀run sílẹ̀. Ó ṣe ṣí fún àwọn ará Samaria, tí àwọn ará Syria tí wọ́n gbọ́ ariwo ogun tí wọ́n sì sá jáde. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run pé gbogbo àwọn ọ̀tá tí kò jẹ́ kí ògo rẹ kí ó yọ, tí wọ́n dúró gẹ́gẹ́ bí Syria pẹ̀lú àwọn ará Samaria, kí Ọlọ́run kó máa fi ogun ọ̀run kó máa fi lé wọn jáde lójijì, kí wọ́n máa sá jáde láàrin òru, wọ́n máa sá jáde. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run kó dójú ti gbogbo àwọn ọ̀tá rẹ. Ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀, Jésù yóò ṣe bẹ́ẹ̀, torí ọba ìyanu ni. Yóò sì gbọ́hùn àdúrà wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, pẹ̀lú ìgbàgbọ́ àti agbára Ẹ̀mí Mímọ́, mọ̀ pé Ọlọ́run yóò gba àdúrà wa. Gbogbo àwọn àdúrà yìí ẹ jẹ́ ká fi sọ́kàn, ká máa gbà wọ́n láti òní títí di ọjọ́ mẹ́jọ tí a ó tún máa pàdé. Torí náà mo gbà wá ní ìmọ̀ràn àwọn nǹkan tí a ti kọ́, ẹ jẹ́ ká fi ṣe ìwà wù. Ọlọ́run ṣetán láti bùkún wa. Ọlọ́run ṣetán láti ṣí fèrèsé ọ̀run sílẹ̀ fún wa, yóò sì máa ṣe fún wa ní orúkọ Jésù. Mo fẹ́ rán wa létí pé àtúntò ètò wákàtí ìyanu máa ń wáyé ní gbogbo ọjọ́ Sunday ní aago 9 ní alẹ́ Sunday, nìyẹn Central Time, aago 10 Eastern Time. Tí ẹ bá fẹ́ béèrè ìbéèrè àfi ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ àbí ẹ fẹ́ béèrè fún àdúrà ẹ̀bẹ̀, nọ́mbà tí a ó pè ní 203-997-9368. lẹ́ẹ̀kan sí 203-997-9368. nígbà mìíràn a lè send text message sí orí nọ́mbà yìí àbí ká bá wa sọ̀rọ̀. Bákan náà a lè bá wa sọ̀rọ̀ lórí Gmail wa wakatiiyanu@gmail.com. wákàtí ìyanu, ìyanu yẹn àti wákàtí àìkan ló wà láàrin ẹ̀. wákàtí ìyanu@gmail.com. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ètò ti wákàtí yìí. Bákan náà ni a dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò Alhaji KC Badru àti gbogbo àwọn amójú ẹ̀rọ. Ọlọ́run yóò máa wà pẹ̀lú wa títí di ọjọ́ mẹ́jọ tí a ó tún máa pàdé. Ààbò Ọlọ́run yóò wà lórí wa. Ọlọ́run yóò ṣí fèrèsé ọ̀run sílẹ̀, yóò gbọ́ àdúrà wa, yóò yà wá lẹ́nu ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ire o.